tó kò jẹ́ báwọn èèyàn ṣe bá wa sọ̀rọ̀ lórí ètò Àkíìyín ẹ ti gbọ́ gbogbo nǹkan tí wọ́n sọ àwọn ìdí táwọn èèyàn ṣe ní ìjákulẹ̀ nínú iṣẹ́ ìṣirò gbogbo àwọn tí wọ́n ní àwọn fẹ́ẹ̀lì mathematics gan ìdí táwọn dẹ̀ ṣe fẹ́ẹ̀lì òun náà lẹ ti gbọ́ yẹn tó èmi náà ti sọ fún yín wípé ó fì sí oríṣiríṣi ibi ni àwọn ibi tó tún fì sí lọ́dọ̀ tiwọn òun náà lẹ ti gbọ́ yẹn ẹ má gbàgbé wípé orí ètò Àkíìyín òun náà la wà láti tẹlifíṣàn Orísun ẹ sì ti mọ̀ wípé pẹ̀lú orúkọ ètò wa àmọ́ kíra wa náà ni lónìí bákan náà a tún máa kíra wa lórí ètò àwọn ìkíni tí mo gbà kó tó di pé mo tẹ̀síwájú lórí ohun tá à ń sọ ẹ jẹ́ kí n sáré fi ìkíni bíi mẹ́ta mẹ́rin kí n fi jíṣẹ́ mo gba ìkíni eléyìí ní àtọ̀dọ̀ arábìnrin Tèmítáyọ̀ Àdùnmọ́ wọ́n ní kí n bá wọn kí ẹ̀gbọ́n àwọn pastor and pastor Mrs. Ayọ̀bámi Alóńgẹ́ ẹ̀gbọ́n wọn àti ìyàwó wọn wọ́n ní àwọn ní àlùfáà ìjọ ìkan lára àwọn ẹ̀ka RCCG tó wà ní ọ̀rẹ́ méjì ní Alágbolé wọ́n ní kí n kí wọn kú ayẹyẹ ti ọdún kan tí ẹ̀ka ìjọ wọn yẹn tó pé ní ọ̀sẹ̀ tó kọjá tó mú sí fi ìkíni jíṣẹ́ o pastor and pastor Mrs. Ayọ̀bámi Alóńgẹ́ wọ́n ní fún first anniversary parish yìí. Ìkíni eléyìí wá látọ̀dọ̀ Bádéjọ Wúraọlá wọ́n ní kí n bá wọn kí ọkọ àwọn Adéorí àwọn bó ṣe sọ nìyẹn ìyẹn ọ̀gbẹ́ni Bádéjọ Adéolú wọ́n ní kí n kí yín happy birthday wọ́n ní ọjọ́ Wednesday tó kọjá náà ní ọjọ́ ìbí yín wípé àwọn gbàdúrà pé Ọlọ́run á túbọ̀ dá yín sí fún àwọn o eléyìí wá látọ̀dọ̀ Oyèdépò Oyèwọlé wọ́n ní kí n bá wọn kí ọ̀rẹ́ àwọn àtàtà wọ́n ní kí n má gbàgbé àti fi àtàtà ti bẹ́ẹ̀ ṣe rọ́ mi mo ti fi sí ọ̀rẹ́ wọn àtàtà wọ́n ní kí n bá wọn kí wọn orúkọ wọn ní Fúnṣọ́ Akínlábí wọ́n ní ọjọ́ ìbí yín wípé ó ń bọ̀ ní ọ̀la wọ́n sì ní kí n sọ fún yín wípé a jọ ṣe ọjọ́ ìbí yẹn ni èmi náà wà torí èmi náà rán sí yín lórí ètò Àkíìyín tá a bá ti parí ètò ní ìsìn mo fẹ́ gba àdírẹ́sì ọ̀dọ̀ yín tó bẹ́ẹ̀ bá ń wo ètò Àkíìyín Fúnṣọ́ Akínlábí ẹni tó fi ìkíni ránṣẹ́ náà ní Oyèdépò Oyèwọlé wọ́n ní happy birthday in advance ẹ jẹ́ kí n sáré gbẹ̀yọ̀ ọkàn eléyìí sí ká tẹ̀síwájú eléyìí wá látọ̀dọ̀ Mr and Mrs Oyecholem Francis and Ruth Mr and Mrs Oyecholem Francis and Ruth wọ́n ní kí n bá wọn kí pastor and pastor Mrs Bọ́láhàn and Adéọlá Ọládépò wọ́n ní kí n kí n kú ewu ọmọ wípé tó Ọlọ́run àbá dá ọmọ náà sí o wọ́n ní ọmọ jòjòló tọ́lọ́run fi ta yín lọ́rẹ wọ́n ní kí n kí yín kú ewu ọmọ lóòótọ́ wọ́n lè ti ṣètò ọmọ lórúkọ wọ́n ní kí n kí ọmọ náà wípé á dàgbà á tó lórúkọ àmì lórí ètò Àkíìyín mo ti fi àwọn ìkíni náà jíṣẹ́ bá ṣe ń sọ lọ lórí ètò lẹ́ẹ̀kan kó tó di pé a jáde síta mo ti sọ̀rọ̀ nípa ìṣirò mo ní mathematics phobia ìbẹ̀rùbojo iṣẹ́ ìṣirò nílé ìwé tẹ̀yìn ìwé àtàtà mi gbogbo ẹ̀yìn ìwé tẹ́ ní àti ìdí táwọn ìwé tí wọ́n fi máa ń fìdí rẹmi nínú ìṣirò mo sì ti sọ ipa tí olùkọ́ tí àwọn ń kó tó fi jẹ́ wípé àwọn ọmọ ń fìdí rẹmi ní báyìí mo wá fẹ́ wo kí ni ipa ti akẹ́kọ̀ọ́ lórí pé ọmọ ń fìdí rẹmi ẹ̀yin gangan tẹ́ mọ̀ wípé ọ̀rọ̀ yìí kàn báwo ló ṣe ń jẹ́ mo fẹ́ kẹ́ jókòó kẹ́ wúra yín wípé ọ̀nà wo ló ń gbà wá gan tí mo fi ń fìdí rẹmi ohun àkọ́kọ́ tí a wòye ni wípé ẹ ti ní ìkórìíra látàrí ìbẹ̀rù tẹ́ni fún iṣẹ́ yẹn ìbẹ̀rù tẹ́ni fún iṣẹ́ yẹn the fear the phobia ó ti jẹ́ kí ìkórìíra wá ìkórìíra yẹn hatred yẹn tẹ́ ti wá ní sí yẹn ó ń jẹ́ kẹ́ fìdí rẹmi eléyìí lè wáyé bóyá látọ̀dọ̀ olùkọ́ yín bóyá bọ́n ṣe máa ń halẹ̀ mọ́ yín bóyá bọ́n ṣe máa ń jájú mọ́ yín tó bá ti ń kọ́ yín torí àwọn olùkọ́ máa wò pé iṣẹ́ ìṣirò yìí kò gba nǹkan tá à ń fọwọ́ yẹpẹrẹ mú wọ́n wá jájú mọ́ yín gan àwọn ọmọ tíṣà yín máa ní if you do not get this thing I will beat you up in teaching you since you no get out flog you so ìbẹ̀rù yẹn ó ti jẹ́ kẹ́ ní ìkórìíra fún iṣẹ́ ìṣirò yìí ìgbà míì náà tún wà tó jẹ́ pé bóyá ìwà ìmẹ́lẹ́ pọ́mọ yọ̀lẹ ó lè jó nǹkan ló mú ìkórìíra wá ọmọ tó bá yọ̀lẹ ò lè ṣiṣẹ́ ìṣirò ṣẹ̀gbọ́n tí mo sọ ọmọ tó bá yọ̀lẹ any child that is lazy kò lè ṣiṣẹ́ ìṣirò kò lè ṣe dáadáa ní mathematics torí pé kí ni ọ̀lẹ ò kí ń ṣe dáadáa ní mathematics tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí iṣẹ́ ìṣirò yìí ó wà fún ọmọ tó bá jáfáfá tó sì rẹ́dì láti tẹra mọ́ṣẹ́ dáadáa ni tó ẹ̀yin náà yẹra yín wò ṣé ìbẹ̀rù tí mo ní ṣe látọ̀dọ̀ olùkọ́ mi ni àbí torí pé mi gan ti ẹ̀yọ̀lẹ òun ló jẹ́ kí n níbẹ̀rù tí mo fi wá ní ìkórìíra fún iṣẹ́ yìí ìyẹn nìkan tí wá kọ́ mìíràn tó tún lè fà ní wípé àìlèṣe iṣẹ́ àjùmọ̀ṣe ìyẹn group work ó tún máa ń fà á náà àwa tá a wà ní secondary school especially gbogbo ẹ̀yin ìwé tẹ́ wà ní secondary school ètò fi yẹ kẹ́ ẹ pera yín jọ tẹ́ mọ̀ wípé eléyìí mọ̀ jẹ́ kí n pè é kájọ ṣe kájọ solve ẹ̀ ní fẹ́ ṣe ẹni tó bá mọ̀ máa fi sára ẹnìkan pé èmi mọ̀ mi ní wàhálà ẹ̀yin tẹ́ mọ̀ yẹn náà ẹ̀yin náà ti jókòó ẹ ti wò pé ẹ̀mọ́ nìyẹn jàre kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ so àìlèṣe iṣẹ́ àjùmọ̀ṣe group work náà ó máa ń ṣokùnfà kí ọmọ fìdí rẹmi nínú iṣẹ́ ìṣirò
ṣé rí iṣẹ́ ìṣirò yìí ó jẹ́ iṣẹ́ tó lágbára gan, kì í ṣe iṣẹ́ tí èèyàn kàn ń jókòó tó ń dá ṣe o, iṣẹ́ àjùmọ̀ṣe ni. It is something you have to come together to do. Ẹ ní láti jọ wá papọ̀ kẹjọ ṣe ni. Nítorí dé ìtẹ́ bá ní bóyá tọ́pìkì kan, kókó kan nínú iṣẹ́ ìṣirò yìí tẹ́ mọ̀ pé ó le kókó fún yín, ẹ tẹ́ ti gbìyànjú ẹ̀ títí ẹ̀rí ṣe, ẹ̀yin ẹ jọ jókòó, ẹ pé àwọn ọ̀rẹ́ yín kẹjọ jókòó kẹjọ ṣe. Ẹ máa rí pé ìgbà tẹ́ bá jọ jókòó tẹ́ parapọ̀ tẹjọ ṣe, ẹ máa rí pé ó máa rọ̀ yín lọ́rùn. Torí pé kí ni ọgbọ́n tẹ́lẹ̀ yín ní, ọgbọ́n tí yẹn ní, ẹ ti kó gbogbo ẹ̀jọ, ẹ ti jọ ṣe, ẹ ti get answer ní kíákíá. Bí iṣẹ́ ìṣirò ṣe rí nìyẹn. Yàtọ̀ sí yẹn, lọ́dọ̀ akẹ́kọ̀ọ́, nǹkan mìíràn tó tún máa ń ṣẹlẹ̀ ni pé ìhà tí akẹ́kọ̀ọ́ kọ sí iṣẹ́ ìṣirò yẹn náà ó máa ń fà nígbà mìíràn. Torí wípé ẹ ti ní mentality wípé iṣẹ́ yìí le, ẹ lè pass ẹ̀. Ìmí ó tún jẹ́ ìdí mìíràn tó fi jẹ́ wípé ọmọ máa ń fìdí rẹmi nínú iṣẹ́ ìṣirò. Ìgbà míì wà tó jẹ́ wípé bóyá nǹkan tẹ́ ti gbọ́ látẹnu àwọn ẹ̀gbọ́n yín ni, bóyá wọ́n lọ ṣe exam wọ́n wá ní maths yẹn le gan, in fact kí n tó solve number 1 tán wọ́n ti ní kí n submit. Ẹ̀yin náà ti wá ní ṣé bí iṣẹ́ ìṣirò ṣe rí ni ṣé bí mathematics ṣe rí ni ẹ̀gbọ́n mi ní káwọn tó ṣe ẹyọ kan tán wọ́n ti ní káwọn submit. So nǹkan tẹ́ ti gbọ́ yẹn ó ṣeéṣe kó jẹ́ pé ó wá máa jẹ́ kí ìrònú yín nípa iṣẹ́ yẹn kó wà ní ọ̀nà tó fi jẹ́ pé ẹ máa ní ìjákulẹ̀. Ìyẹn nìkan tún kọ́, bóyá ẹrẹ́ nìkan tó jẹ́ wípé ó lọ ṣe, ẹ̀yin tẹ̀ dídì rí báyìí ó lọ ṣe, ẹ̀dẹ̀mọ̀ pẹ́ nìyẹn mọ̀wé, ìgbà tẹ́sì yẹn máa dé ẹ̀rí pẹ́ nìyẹn fìdí rẹmi, ẹ wá rí bẹ́ẹ̀ nìyẹn ṣe bóyá ó wá ń sunkún àbí àyẹ̀ ń já àti mú èsì lọlé, ẹ̀yin náà tó wá rí pé eléyìí mà lágbára o. Ó lè jẹ́ kí ẹ máa kọ ìhà tí kò yẹ kẹ́ ẹ kọ sí iṣẹ́ ìṣirò. Ṣùgbọ́n mo fẹ́ fi dá yín lójú wípé ṣe rí iṣẹ́ ìṣirò tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, ohun tó rọrùn dáadáa fún yín láti ṣe yanjú ni, ohun tó rọrùn dáadáa láti ṣe yọrí kẹ́ ẹ sì débi gíga ni, kò sí wàhálà ń bẹ. Gbogbo ẹ̀ náà lájọsọ lórí ètò Akinni o lónìí. So ẹyọ kan tó kù tí fi káàdì ti àwọn akẹ́kọ̀ọ́ ni wípé àìlèbèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn tó yẹ, àìlèbèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn tó yẹ. Ẹ̀yin èwe, gbogbo ìgbà tẹ́ bá ti ní ìṣòro nínú iṣẹ́ ìṣirò yìí, ṣé ẹ máa ń béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn tó yẹ? Ṣé ẹ máa ń sọ fáwọn òbí yín nílé wípé ìṣirò tí mo máa kọ́ nílé ìwé lẹ́yìn kó máa yé mi? Ṣé ẹ máa lọ bá àwọn ẹ̀gbọ́n yín wípé ẹ máa jọ nǹkan tó olùkọ́ mi máa kọ́ mi nínú ìṣirò yìí kó máa yé mi, olùkọ́ mi máa kàn ń kọ́ mi lásán ni? Àìlèbèrè béèrè lọ́wọ́ àwọn tó yẹ, bóyá lọ́dọ̀ òbí ni, bóyá lọ́dọ̀ àwọn ẹ̀gbọ́n yín ni, tàbí gan lọ́dọ̀ ọ̀rẹ́ tẹ́jọ wà ní class, akẹgbẹ́ yín mi wà tó yẹ pé ó mọ ìṣirò yìí dáadáa, ẹ̀yin ò wá mọ̀ tó bẹ́ẹ̀ gẹ́, ṣẹ́yin lè béèrè lọ́wọ́ rẹ̀ pé tó o dẹ̀ sọ fún mi kó tún ṣàlàyé sí, bólùkọ́ ìṣe ṣàlàyé fún mi kò yé mi tó tún ṣàlàyé sí fún mi. Àìlèbèrè béèrè yìí ó ṣokùnfà àwọn nǹkan tó tún máa ń jẹ́ kí ọmọ fìdí rẹmi. Ìyẹn nìkan tó wá kọ ìbéèrè lọ́wọ́ olùkọ́ gan, olùkọ́ tó ń kọ́ yín, àìlèbèrè béèrè lọ́wọ́ wọn wípé wọ́n ti ń kọ́ yín lọ, bóyá ẹ ti ń fòye gbé, ẹ wá dé ìpele kan kò wáyé yín, mọ́ dàrú mọ́ yín lójú. Ṣùgbọ́n tí mo pé tẹ́ bá béèrè lọ́wọ́ olùkọ́ yín wípé ẹ jọ̀ọ́ o, olùkọ́ mi o, èyí tẹ́ sọ kẹ́yìn o, mi kò yé mi o, àbí ìpele tẹ́ dé yìí o, ó ti dàrú mọ́ mi lójú. Àìlèbèrè béèrè yẹn gan, ó tún máa ń fà tó fi jẹ́ wípé gbogbo ẹ̀ á sú yín. Ètò Akinni ó ń tẹ̀síwájú. Ní báyìí á lọ gbọ́ àwọn orin lọ́lọ́kan-ò-jọ̀kan tí àwọn èèyàn ní ká bá wọn play. Fún àpẹẹrẹ, Ilésànmí Matthew, wọ́n ní ọ̀rẹ́ àwọn ń ṣe ọjọ́ ìbí, ìyẹn ọ̀gbẹ́ni Adébámiró Christopher. Wọ́n ní kí n bá wọn kí wọn dáadáa, kí n sì bá wọn fi orin tí ó bá jẹ́ orin ẹ̀mí tó dùn tó dáa kí n bá wọn play ẹ̀ fún wọn, nítorí pé òjíṣẹ́ Ọlọ́run ni wọ́n, tó bá bá yín fi orin ẹ̀mí tó dára sí. Bákan náà ni Isaac Ọláfáre, àwọn náà láwọn kí Pastor and Pastor Mrs. John and Rebecca Ọláfáre, wọ́n ní happy wedding anniversary. Wọ́n ní kí n bá wọn náà fi orin ẹ̀mí tó dáa tó dùn tó ṣe é gbọ́ dáadáa sí. Bákan náà àbáyín fi síbú tilẹ̀ jẹ́ kí ẹ̀ dárúkọ kọ́kọ́, ṣùgbọ́n ẹ ti ní orin ẹ̀mí òun náà láfún yín báyìí. Ètò Akinni ó ń tẹ̀síwájú, ẹ jẹ́ ká lọ jó.